Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ọ̀tun èyí tẹ́ fún wa. Aláyọ̀ a yìn yín lógo nítorí pé ẹ̀yin Ọlọ́run ẹ wà ńbẹ̀ fún wa. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ìyìn wa. Mo la ẹnu báyìí pẹ̀lú ọkàn ìgbàgbọ́. Mo dúró lórí Kristi àpáta. Mo sì ń jẹ́wọ́ rẹ̀ fún ẹ̀yin ọmọ Ọlọ́run pé láì fi nǹkan kan kún orúkọ Jésù lónìí nínú àdúrà yìí lórúkọ Jésù Kristi ẹ ó rí tí ń ṣe. Mo ní lónìí nínú àdúrà yìí ní orúkọ Jésù Kristi àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ dé ọ̀dọ̀ yín. Mo ní lónìí ní orúkọ Jésù Kristi ẹ ó rí ògo Ọlọ́run. Mo ní lónìí ní orúkọ Jésù Kristi gbogbo nǹkan tí ò ṣeé ṣe tẹ́lẹ̀ lórúkọ Jésù ó ti di ṣíṣe náà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo máa dúpẹ́ wọ́pọ̀ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ èyí tí Ọlọ́run fún yín àti èmi náà pé ká tún jọ gbàdúrà pọ̀ lónìí ká jọ ké pe Ọlọ́run lórúkọ Jésù Kristi. Bí ẹ ti ń gbàdúrà tẹ́ ń ké pe Ọlọ́run, àwọn ẹ̀kọ́ tá tún kọ́ yín tẹ́ tún fi ń kún ìrìn àjò ìgbàgbọ́ yín lórúkọ Jésù ojú òní tì yín lẹ́yìn Jésù. Bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè ẹ̀rí yóò máa wá léraléra. Tẹ́ bá wà ní irúpò tí mo wà ọkàn yín á máa yọ̀ lójoojúmọ́ ni nígbà tẹ́ bá ń gbọ́ ẹ̀rí oríṣiríṣi àwọn àìsàn tó le tí Ọlọ́run mú ìmúláradá wá láì jẹ́ pé àgbọ̀wọ́ lẹ́nikẹ́ni o ṣé ẹjọ́ ṣé mi tí mo wà ní abúlé tèmi ní Nàìjíríà ń bí òun ni màá gbé ọwọ́ lé ẹni tó wà l'Amẹ́ríkà ni màá gbé ọwọ́ lé ẹni tó wà ní UK màá gbọ́ lé ṣó ṣe é ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ ẹni tó wà ní Australia màá dẹ̀ gbọ́wọ́ lé Ọlọ́run alààyè ló lè ṣerú ẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá sọ̀rọ̀ oh my God ìgbà míì gan kì í ṣe pé à ń gbàdúrà fún yẹn o tá a bá kàn sọ̀rọ̀ ńlé wa Olúwa ẹni tó sọ̀rọ̀ fún wa yìí tá a ní kó fọkàn balẹ̀ Olúwa ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ ó tàn orí ọ̀fẹ́ ńlá ni o mo gbàdúrà ẹ̀rí ńlá yẹn á dé ọ̀dọ̀ yín torí ìgbàgbọ́ tèmi ni pé tí ẹ̀rí ò bá tí ì dé ọ̀dọ̀ tèmi àmì ò gbàgbọ́ kó ṣẹlẹ̀ o mo ti máa ń sọ fún yẹn nìyẹn èmi ò rẹ́ẹ̀rí kankan ní nìkan ojú afọ́jú là kí ló kàn mí pẹ̀lú yẹn ẹ̀rí tèmi ẹ̀rí tiyín náà jáde lórúkọ Jésù Kristi. Mo tún kí n kú lu àǹfààní náà tó ń wá sọ́kàn mi mo ṣe ń sọ̀rọ̀ yìí láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbé ọwọ́ wa sókè. Mo ṣe mọ̀ túmọ̀ pé a gbé ọwọ́ Mósè sókè ni kò lè sí nǹkan tá a máa rí ṣe láyé láì sí ẹ̀yin ọmọ Ọlọ́run mi ò mọ nǹkan tá a lè rí ṣe jù pé a kàn máa pariwo á dè pariwo ni nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí òrò ń jẹjẹ́ òun ṣe ìránṣẹ́ bàtà ẹ̀ǹgẹ̀ kúńbà mú lọ́wọ́ ìgbà ní frustration ò ní dé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin tí ẹ̀ ń fún wa ní ẹ̀bùn ẹ̀yin tí ẹ̀ ń fún wa ní ìdámẹ́wàá ẹ̀yin tí ẹ̀ kàn tí ẹ̀ lójijì ṣẹ́ kàn ní ọkàn yín ṣe báyìí ẹlòmíì àtúnṣe ṣe débi pé àtún ní ẹ̀yin àwọn coordinator yẹn bá wa fún ní wọn ní nǹkan ẹlòmíì àní ẹjọ́ ṣé ẹ̀ lọ́mọ tí ó wà ní school ni wọ́n pọ̀ ìjọba mi sanwó àwọn mẹ́ta ẹ lo discretion yẹn sanwó àwọn méjì kàn wò pé orí ọ̀fẹ́ ńlá ni o orí ọ̀fẹ́ ńlá ni lórúkọ Jésù ẹ̀ ní tòṣì lórúkọ Jésù ẹ̀ ní mọ òṣì bọ́lọ̀ ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè ẹ̀ ní ṣiṣẹ́ sínú ajáde àpò torí gbà mí máa wò pé bẹ́ẹ̀ àwọn kan náà ló dẹ̀ ń kó fún àgàmọ́ rárá báyìí owó tí ò ní returns tí ò lérè kankan lórúkọ Jésù gbogbo ìnáwó yẹn á lérè lórúkọ Jésù Kristi ẹ dákun ẹ má jẹ́ ká gbàgbé o àwa tí a múra ẹ jẹ́ ká múra dáadáa torí ẹ̀ ní a ṣe tètè tẹ́ bá wòye wẹ́rí pé a tètè ṣàlàyé fún yín bí program wa ṣe máa lọ lọ́dún yìí a tètè eléyìí tá a ti ní ìdánilójú ẹ̀ wà ṣùgbọ́n ìta ti ní ìdánilójú ẹ̀ méjì ni ìyẹn fire conference wa ti London ìyẹn ti di ó dàbí ìyẹn ti di mọ́líkì ìyẹn jẹ́ dandan ní 9th of August ẹjọ́ yẹ ká múra sílẹ̀ fún ọjọ́ yẹn ọjọ́ àdúrà ni má ṣe o Bíbélì dẹ̀ sọ ọ́ lórí dógbà àdúrà ṣáájú ọjọ́ ibi ó máa ń yà mí lẹ́nu táwọn kan ò bá ráàyè fún àdúrà gangan àdúrà bìnàbìnà náà máa ń fẹ́ àdúrà bìnàbìnà ó yá gbàdúrà gbogbo àwọn tó ń lé mi tó níwọ̀n dúró ó yẹ kí wọ́n gan tẹ̀tí lílé yẹn gan yẹ kó ti sú yín mà dáàdi ẹ má bínú o ó yẹ kí lílé ti sú yín owó Yorùbá gan ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni tẹ́gùn lé kó máa rójú bó ṣe ń rẹ ara yé lórí ara ọ̀run òwe Yorùbá kan nìyẹn
ó yẹ kó ti rẹ̀ kanú ẹ̀yin méjèèjì bóyá àwọn tó ń lé yín yẹn oríṣiríṣi àwọn àdúrà tí ò ní ìmísí Ọlọ́run ṣùgbọ́n àwọn àdúrà tẹ́ gbà tí tọ́lọ́run á dáhùn Ọlọ́run á dáhùn náà tó lágbára gan ìgbà míì gan kò ní yé èèyàn ṣùgbọ́n ìgbà tí èrè ẹ̀ bá wá dé yà ni Olúwa mà ṣe o ó ní ètò yẹn la ní sílẹ̀ fún on the 9th àfẹ́ ṣe lọ́jọ́ mẹ́ta àfẹ́ sọ pé àwọn kan mi ráyè wá lọ́jọ́ kan mo ráyè wá lọ́jọ́ kan ká kú ṣe ní ọjọ́ kan ẹ̀yìn ká parapọ̀ bó ṣe wákàtí mẹ́ta ló yẹ ká lò wákàtí 5 ká lè gbàdúrà àgbàyọrí tó yẹ láti fi sí ọjọ́ Friday ní on the 9th of August tó bọ́ sí venue ó ní St. Luke's Church. Àwọn tí ó bá wá sí Ibrahim Covenant wa tá a ṣe ní New Year's Eve ní àìsàn ọdún yóò tá a fi bọ́ sínú ọdún yìí church yẹn ibẹ̀ láti máa ṣe ní St. Luke's Church a tún máa kéde ẹ̀ dáadáa jù báyìí lọ tó bá tún wá di on the 23rd and 24th ní oṣù August náà ní Friday àti Saturday náà lọ́jọ́ yẹn bọ́ sí fire conference wa ní Freiburg first one ní Europe nìyẹn ní Freiburg láti máa ṣe ní Germany lágbára Ọlọ́run akànfẹ́ ṣe ní Germany bí àwọn èèyàn wa gbogbo àwọn tó wà ní Europe á rọ̀ wọ́n lọ́rùn kò sí excuse téèyàn fi ní wá téèyàn bá prepare that's why bẹ́ẹ̀ ìdandan kọ́ ni kéèyàn gbá àyè gan bíṣẹ́ tó lè wà lọ́jọ́ méjèèjì òótọ́ ni torí weekend ló bọ́ sí tó bá kàn jẹ́ pé shift lèèyàn wà á ti organize shift ẹ̀ pé jọ ọjọ́ báyìí àdúrà àti àwọn àṣírí kan wà tí Ọlọ́run fẹ́ tó lè fi hàn fún wa ó ní téèyàn bá ti rí àṣírí á lè mọ̀ bó ṣe máa gbàdúrà ẹ̀ mo gbàdúrà pé bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè nínú àwọn tọ́lọ́run ti yà sọ́tọ̀ pé á tún sọ èdè tó lágbára Ọlọ́run ka ìmọ̀ wọn lórúkọ Jésù ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ ẹ dákun ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ ká lè tètè bá débì kan lónìí pé birth causes àwọn ẹ̀gún ìbí máa ṣàlàyé wọn ní àìwò tún ni Pastor Sam tún gbé dé àwọn ẹ̀gún ìbí now ṣe rí ẹnìkan ló béèrè ìbéèrè yẹn lọ́wọ́ mi ó ní ẹsì kí ìsàmú ní máa oníṣó possible kí wọ́n bí ìyàn tẹ̀gúntẹ̀gún oh God mo ní èdè ìbò jẹ́ kí n béèrè bọ́n ṣe béèrè wọ́n is it possible to be born cursed mo á dààmú ní absolutely ní gbogbo Ọlọ́run mi mo ló yẹ kó ti yé yín máa pò ṣe ẹ wo oríṣi bíi 3-4 ni kì í ṣe pé ó tó 5 gan gbà mí bẹ́ẹ̀ ni ẹni pé ṣẹ́rí ká tó bí èèyàn rárá kí ẹni tó máa bí èèyàn tó ẹ̀ tó máa ronú pò ń fẹ́ lóyún ọmọ tó máa bí ó ti lè di ọmọ ẹ̀gún bẹ́ẹ̀ ni ẹlòmíì bá ṣe ń bí sílẹ̀ báyìí àbísọ́wọ́ ẹ̀gún ni ẹlòmíì gbà tá a bí tán agbègbè ibi tá a ti bí yẹn ó ní iṣẹ́ táwọn òbí yẹ kó ṣe ń gbà yẹn ṣùgbọ́n òye ò sí iṣẹ́ òkùnkùn á ti lọ ẹ̀gún á ti tẹ̀lé ẹ jẹ́ kí fún aláwọ̀ àpẹẹrẹ kó lè yé wa ẹ̀yọ́ tọ́ba ká lè mọ bá ṣe máa wọnú àdúrà yìí dáadáa ọ́ kákú bọ́ sínú àdúrà yẹn ká má fi gbèrègbè bẹ̀rẹ̀ tẹ́ bá wo ìbí Jábésì gbogbo alámọ̀ ìtàn yẹn àti màdúrà yẹn dáadáa ẹlòmíì ti há ọ̀rọ̀ yẹn sórí ẹlòmíì ò lè ṣe kó má gbàdúrà Jábésì tá bá wo ìbí Jábésì kíní kan wà tí ìyá Jábésì sọ ní 1 Chronicles chapter 4 verse 9 tí ìyá ẹ̀ sọ ní ìgbà táwọn bí ọmọ ọlọ́mọ kalẹ̀ ọmọ ọlọ́mọ abẹ́wọ̀n kí ọmọ ọlọ́mọ ó ní ọmọ Ọlọ́run ló lọ́mọ jókòó síbẹ̀ ní èrò mi nìkan fọ́ọ̀kan àwọn ọmọ mi tàbí pé èèyàn ọmọ yín ni alágbàtọ́ ni yín Ọlọ́run fún yín níṣẹ́ ṣe lórí wọn ni Ọlọ́run ló lọ́mọ ìyá ẹ̀ bí ọmọ yẹn sílẹ̀ báyìí wọ́n ní bèrè sọ níbẹ̀ yẹn ó ní ìyá rẹ̀ sì sọ ní Jábésì wípé mo bí nínú ìpọ́njú àbà bó o bá tiẹ̀ bí nínú ìpọ́njú kí ló dé jẹ́ pé ọmọ ọlọ́mọ dẹ̀ dé ó dẹ̀ dàbí mo ti dà bẹ́ẹ̀ ni dàbí mo ṣe dà ní àjẹgbọdọ̀ wẹ̀ ní kúnra tó bá bí nínú ìpọ́njú ṣe dandan kọ́mọ ẹ wá gbé ìgbé ayé ìpọ́njú yẹn ni ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ò kí ń realize ẹ̀ wípé ó yẹ kí wọ́n wà careful kán má lọ continue ẹ̀gún tó wà nú ayé wọn lórí àwọn wọn ò tiẹ̀ mọ̀ ẹ̀rí mo ń bọ̀ láti ibì kan lọ́jọ́ kan ó ti pẹ́ gan báyìí mo á gba kọ̀rọ̀ kan wọlé mo bọ́lẹ̀ ní bus stop kan mo á gba kọ̀rọ̀ yẹn wọlé a máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa tá a bá fẹ́ lọ gba títì àfẹ́ lọ náwó ọ̀kadà a kàn máa bọ́lẹ̀ ní street kan ní a kàn máa gba kọ̀rọ̀ yẹn wọ àdúgbò wa nígbà yẹn lọ́hùn
mo ìṣe lọ́jọ́ yẹn nìyẹn. n bá ní ilé ọmọ ìjọ wa mi n bá ní kí n yà mo ṣe ní kí n bó ṣe wọlé wọn báyìí ohun ọmọ ìjọ wa yẹn ni mo gbọ́ tó ń bá ọmọ yẹn sọ̀rọ̀. ohun tó ọmọ yẹn béèrè lọ́wọ́ ẹ̀ ni pé mọ́mì kí náà máa jẹ lọ́sàn-án. ohun tó ọmọ yẹn béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn. òun ni màmá yẹn wá dá lóhùn pé olóhun tájá jẹ èṣù á ṣe. ó sọ̀rọ̀ ẹ̀ sí mi lọ́ba ẹ̀ ni mo wọlé wọn. àmú ní ẹ pẹ̀lẹ́ ohun tájá jẹ èṣù á ṣe. mo ní sẹ́ẹ̀dí báyìí tàlàjá àti mèṣù dáadáa èṣù níyà ilé yín lórúkọ Jésù. ṣùgbọ́n ohun tájá jẹ ṣé ọmọ yín lẹ ṣé òwe nìyẹn àbí àṣàmọ̀ ṣé ọmọ yín lẹ wá sọ yẹn sí lórí ẹ̀ ń pẹ́ ń gégùn fáwọn ọmọ wọn ni. ó ní ara ó ní nǹkan tó mi ìfẹ́ mọ̀ nǹkan tẹ́ mean torí àwọn tó máa gbógun tì yín àwọn tó máa sọ́dẹ̀gùn mọ́ yín lọ́wọ́ wọn ò kíyà láti mọ̀ nǹkan tẹ́ mean. ẹ̀rí onítorí pé ó sọ Jábésì onítorí pé òun bí nínú ìpọ́njú kí ló kàn ọmọ ọlọ́mọ pẹ̀lú ẹ̀. á sọ fún Ọlọ́run bí tá a máa bẹ̀rẹ̀ àdúrà wa nìyẹn pé Jésù Olúwa ẹ ré gbogbo ẹ̀gún ìbí mi dànù lónìí. kọ́lọ́run kó ré gbogbo ẹ̀gún ìbí kọ́lọ́run kó ré dànù pátápátá. Oh Lord, take away all my bad curses in Jesus name. gbogbo ẹ̀gún ìbí tó wà lórí mi ètò wà lórí àwọn ọmọ mi ètò wà lórí ọkọ mi gan. torí pé product àwọn ọmọ yín ọkọ yín ni. bóyá ẹ fẹ́ ra yín mọ́ bàbá wọn ti kú o bàbá wọn wà láyé o ó ti kó lọ fẹ́ yàwó mi ìyẹn ò kan àdúrà yìí o. gbogbo ẹ̀gún ìbí tó wà lórí mi lórí àwọn ọmọ mi lórí ọkọ mi lórí aya mi lórí ìdílé mi lórúkọ Jésù ló ẹrẹ ìdànù lónìí. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ ré gbogbo ẹ̀gún ìbí Olúwa ẹ ré ìdànù ayé mi ẹ ré kó lórí àwọn ọmọ mi ní orúkọ Jésù gbogbo ẹ̀gún ìbí Olúwa ẹ ré ìdànù 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 lórúkọ Jésù ló ẹ ṣàánú fún wa àánú la bẹ̀bẹ̀ fún ọmọ nkóhun bí kò ṣe pé kárí àánú yín gbà gbogbo ẹ̀gún ìbí lórúkọ Jésù lórí mi lórí ọmọ lórí aya lórí ọkọ bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà ẹni ẹ jẹ́ kàdúrà yẹn kó kan gbogbo because tí o bá kan gbogbo èèyàn nínú ìdílé yín ẹ tí ì rí mú tán o Olúwa ẹ ré ìdànù Olúwa ẹ ré ìdànù gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. ẹ̀yin ọmọ Ọlọ́run mo sọ fún yín pé nínú àdúrà tó ní a ó tó àwọn àṣírí kéékèèké kọ̀ọ̀kan tó lè ràn yín lọ́wọ́ láti tẹ̀síwájú àdúrà ẹ̀. mo sọ fún wa o èmi kì í gba àdúrà Wednesday lẹ́ẹ̀kan o èyí tí n bá ti rí bẹ̀ tó jẹ́ kọ́kọ́rọ́ mo dé yín dé nìyẹn o títí màá fi rí jẹ tán ó tán o òun ló fà ẹlòmíà gbà ẹjọ́ kí làṣírí ẹ̀jẹ̀ kí ló fẹ́ wọ́n já àṣírí tiwa. bá àti ẹ̀jọ́ gbélé ó yẹ kẹ́ ẹ ti dá àṣírí wa mọ̀. mọ́mì kan ló sọ̀rọ̀ yẹn nígbà tèmi àti wọ́n discuss mo ní mọ́mì mo ní báyìí sọ̀rọ̀ mi ò mọ ohun wọ́n láwọn mọ̀ bẹ́ẹ̀ mo ní why tẹ́ fi mọ̀ bẹ́ẹ̀ wọ́n tó bá pẹ́ belong sí ẹgbẹ́ òkùnkùn kan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ wọn lójoojúmọ́ ìyẹ́ kan ti táṣìírí yín lórí social media akọ̀mú kan fún sẹ́yìn sẹ́kẹ́ mi ti ẹ̀rù bẹ́ẹ̀ láyé mi òótọ́ dẹ̀ ni a ò gbàgbọ́ nínú kóhun bí kò ṣe orúkọ Jésù Kristi. ẹ̀rí mo sọ fún wa mo ní ṣẹ́rí nígbà tẹ ẹ lọ wẹ̀ ìwò mọ́mì nígbà tẹ bẹ̀rẹ̀ sí bí àwọn ọmọ yín yẹn àwọn wo lè gbà láàyè láràndì kókó láti máa gist kí ni àwọn ọ̀rọ̀ tó ń sọ lórí ọmọ tuntun tó wá sáyé yẹn. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé onímì ifo àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìṣẹ̀dá àwọn scientists gangan wọ́n fi yé wa wípé from age 1 day sí 4 years ohun tí ọmọ yẹn bá ti mọ̀ tí wọ́n bá fi kọ́ kán tó lè gbà kúrò lọ́wọ́ ìtayà fi parẹ́ wọ́n ní ó kò fẹ́ ṣeé bí wọ́n ṣe sọ fún wa ní ẹ bá ṣe kà níyẹn lọ́dọ̀ wọn. ìtàn kan wà tí mo sọ ní church kan tí mo ti pastor ó dà pé ó ti pẹ́ tí mo ti sọ mi ìrò bóyá mo sọ yín ní online tí n bá dẹ̀ sọ orí ajẹ́pọ̀ ti pẹ́ nìyẹn. mo rántí dáadáa nígbà tí tàbí third born wa tàbí kẹta wa third born wa ṣe rí ẹ̀gbọ́n ìyàwó mi wá bá mi ó kàn sáré wọlé padà ní àjọgbé ìyàwó mi dé hospital ni o ṣùgbọ́n àwọn dúró wọn ní kèmí máa lọlé ṣẹ́pẹ́ Nàìjíríà làwa wà bàbá ọmọ kì í sí níbi tán ti ń bímọ gbogbo àwọn ọmọ mi ò rí bọ́n ṣe bí wọn rí ṣùgbọ́n ọ̀dọ̀ yín òyìnbó wọ́n ní kì í rí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ lè wà níbi tán ti ń bí àwọn ọmọ yín ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa wọ́n ní kèmí máa lọlé so kò pẹ́ ẹ̀gbọ́n ìyàwó mi sáré wá
pé congratulations Daddy Tolu, congratulations pé ó ti bímọ. Bọ́n ti pé congratulations ó ti bímọ báyìí tí mo dìde pé kí n mú aṣọ ká máa lọ sí hospital látún gbọ́ ariwo lẹ́ǹkùlé ẹ máa bọ̀ kí ló dé aṣọ ẹ̀mú dání báyìí mi tí ìwọ àbásáyé dẹ́ǹkùlé singlet ló wà lọ́rùn mi bá ṣe sáré dẹ́ǹkùlé báyìí second born mi gangan ó dákú à ń wò lẹ́lẹ̀ wọ́n pé ó ti dákú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ tí wọ́n sọ pé pray congratulations ó ti bímọ ẹja lọ hospital ọjọ́ yẹn lọ sọ pé yéé ó ti dákú o ọmọ yẹn ó dà ipò rẹ̀ díẹ̀ ó dà ipò ní malaria ń gbà yẹn lọ́ máa gbé ọmọ yẹn gidigba ó di hospital so èmi wá dúró sẹ́yìn láti wọlé mú owó ti délẹ̀ nìyẹn nígbà aṣáàdé hospital ẹ̀rí wọ́n admit ọmọ so mo ní lọ́kì lọ́jọ́ yẹn gan torí lọ́jọ́ yẹn mo ní ìyàwó mi ó wà ní wọ́ọ̀dù àwọn tó bímọ a lọ wo ọmọ ní wọ́ọ̀dù àwọn ọmọdé ó ní ọmọ mi kan náà tó síkì tó wà ń bẹ ẹ rí i pé mo ní lọ́kì gan ẹ rí mo gba àyè méjì lódìdí hospital ìjọba ẹ wò a wá padà sílé àwọn dókítà ojú ẹ ti wálẹ̀ àwọn dókítà ní wọ́n máa monitor ẹ̀ àpàdà délé àgbàdúrà fún ọmọ yẹn ní hospital yẹn àti gbàdúrà fún ìyá ṣáájú àwa gbàdúrà fún ọmọ ẹ rí i pé àdúrà mi ó tún lè kan làbá wálé ṣé gbàtà délé àti bá àwọn ará àdúgbò ẹ pé ìròyìn burúkú ó máa ń tètè tàn kálẹ̀ wọ́n ti wá kójọ ẹyọ sínú yàrá wa náà bá bẹ̀rẹ̀ èmi ò tiẹ̀ sí níbi tí wọ́n wà torí mo ń ṣe àwọn ètò kan náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ làwọn obìnrin wọ̀nyí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ń sọ yẹn gbọ́ kókó ọ̀rọ̀ wọn wọ́n ní bó ṣe máa rí nìyẹn ẹlòmíì tó bá bímọ mẹ́rin kan kú nú ẹ̀ ẹlòmíì lè bímọ mẹ́ta ìkan kú nú ẹ̀ ẹlòmíì tó bímọ mẹ́fà àwọn tó tẹ̀ tí kan kú nú ẹ̀ ní lọ́kì wọ́n ní kò ṣeé ṣe láyé èèyàn bímọ méjì mẹ́ta ìkan ò ní kú nú ẹ̀ ìkan kú nú ẹ̀ ẹlòmíì bímọ mẹ́fà méjì ló kú mo wá wò pé irú àwọn èèyàn rí déédéé wo làwọn wọ̀nyí ìgbà tó ń parí ọ̀rọ̀ wọn ọlọ́run ṣe bébì wọ̀ sí bẹ́ẹ̀ bọ́n ṣe jáde tó báyìí ẹ pẹ̀lẹ́ sá o akànníká wá kí yín ni o èmi náà yọ sí wọn ẹ ṣé o bọ́n ṣe lọ tán báyìí bẹ́ẹ̀ ni mo dẹ̀ bọ́ sórí ìkúnlẹ̀ yẹn ọmọ ọlọ́run mo bẹ̀rẹ̀ sí gbàdúrà lórúkọ Jésù Kristi báwọn ẹ ṣe ń lọ ọ̀rọ̀ wọn bá wọn lọ bọ́n ṣe ń lọ ọ̀rọ̀ wọn ò dúró síbí yìí o irọ́ ọmọ tó ń gbébọ̀ nílé kò ní bá ọ̀rọ̀ yìí o ó yá nígbà tí mo ṣe ń bá mú gbálẹ̀ nígbà tó kamila tá mo gbàdúrà dé stage kan bẹ̀rẹ̀ sí gbà àdúrà dé stage kan lè ó lẹ́ ń díjú bó ṣe ń gbálẹ̀ lórúkọ Jésù yà ọ̀rọ̀ yẹ tẹ̀lé wọn ẹ̀yìn ọ̀rọ̀ wọn yóò yẹ tẹ̀lé wọn òun bàbá yẹn náà sọnù yàrá yóò yẹ tẹ̀lé wọn bí mo ṣe gbàdúrà yẹn nìyẹn o nígbà tí ìyàwó mi dá sọ́sọ́ gan mo sọ mo bú sẹ́yìn ni pé irú àdúrà wo ni mo ní àwọn èèyàn wọ́n ti sọ sílẹ̀ nínú ilé wa nìyẹn tá a bá ti pẹ́ ju ọ̀rọ̀ yẹn máa káṣọ bóra dání wọ́n máa sùn tiwa lọ́rùn ni títí ọ̀rọ̀ yẹn á fi ṣẹ ègún ni àwọn ègún kan tó nìyẹn ẹ dákun ẹ̀yin ìyá wa àwọn ọmọ yín tó ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí bímọ yẹn ẹ má jẹ́ káwọn ṣerú mistake yẹn á sọ fún Ọlọ́run gbogbo ọ̀rọ̀ ègún tá a sọ lé mi lórí ní àkókò ìbí mi tó ń da ayé mi láàmú gbogbo ọ̀rọ̀ ègún tá a sọ lé àwọn ọmọ mi lórí ní àkókò ìbí wọn tó ń da ayé wọn láàmú ní orúkọ Jésù Kristi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù àdúrà yẹn bó ṣe máa lọ nìyẹn all curses or all cursing words spoken at the time of my birth that are troubling my life, wash it away with your blood. Gbogbo ọ̀rọ̀ ègún tá a sọ lé mi lórí ní àkókò ìbí mi tó ń da ayé mi láàmú ní orúkọ Jésù Kristi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ọ̀rọ̀ ègún tá a sọ lé mi lórí ní àkókò ìbí mi gbogbo ọ̀rọ̀ ègún tá a sọ lé àwọn ọmọ mi lórí ní àkókò ìbí wọn gbogbo ọ̀rọ̀ ègún tá a sọ lórí ìdílé mi ní àkókò ìbí wa ní orúkọ Jésù Kristi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Olúwa ẹ wẹ̀ dànù Olúwa ẹ wẹ̀ dànù Olúwa ẹ wẹ̀ dànù ní orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ ègún èyí tá a sọ lé mi lórí Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín Olúwa ẹ wẹ̀ dànù Olúwa ẹ wẹ̀ dànù Olúwa ẹ wẹ̀ dànù gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa mo sọ fún yín mo ní èrèdí tí àlàyé fi pọ̀ lónìí ni pé kí òye àdúrà lè yé gbogbo wa ká lè mọ̀ bá a ṣe máa tún gbà fúnra wa bá a ṣe ń sọ orúkọ àpò a máa wo ibi tó ti jọmọ́ tiẹ̀ ẹgbẹ́ ẹ̀yìn ọmọ Ọlọ́run ẹni tá a gẹ́gùn fún tó bá bímọ ṣé ọmọ tó tá a bí yẹn ṣé kò ti wà nú ẹ̀gún right from birth ẹni tí a ti gẹ́gùn fún àti gẹ́gùn fún tọ̀hún báwo lẹ́ni ẹ jẹ́ kí n fi kíní kan hàn yín bí a ti bá fi hàn yín bóyá máa yé yín díẹ̀ ní Genesis chapter 9 verse 24 and 25 kíní kan ṣẹlẹ̀ níbẹ̀ nígbà tí àwọn ọmọ Noah tí wọ́n rọ́ lọ́tí
tó náà bẹ́ẹ̀ sí tó tẹ̀ sí dédé tó túrẹ̀ sí òhò ẹ̀rí. now ẹ jẹ́ kí n wá kà fún wa. Bíbélì sọ pé nígbà tí Nóà kúrò ní ojú ọtí tó jí kúrò ní ojú ọtí tí ó sì mọ ohun tí ọmọ rẹ̀ kékeré ṣe sí i, ó wí pé ẹ̀gún ni fún Kénáánì, ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀. ìyẹn ni pé ẹrú tóun á máa ṣe kò ní í ṣe fún àwọn tó níláárí o. mẹ́sẹ̀njà ẹ̀ kò ní wà fún àwọn tó rí ṣe o. ṣàpótí wáyé pé mẹ́sẹ̀njà àwọn tó rí ṣe ni owó kan máa bọ́ sí lọ́wọ́, òun náà máa jẹ ìgbádùn kan ní ààyè tiẹ̀. ṣùgbọ́n bàbá ẹ̀ sọ pé ìránṣẹ́ àwọn mẹ́sẹ̀njà fún àwọn mẹ́sẹ̀njà ló máa ṣe láyé ẹ̀. Oh God, grand zero nìyẹn. ẹ̀rí ìbéèrè tí wọ́n á béèrè ni pé kí lẹ́rù bó máa jẹ́ àtúbọ̀tán ọmọ tí irú ẹni bẹ́ẹ̀ bá bí, ẹ dákun. Nígbà tó ń gan fúnra ẹ̀ tó bímọ tó jẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́, ọmọ yẹn náà kọ́ńtínú ẹ̀ ní àti bí sínú ẹ̀ gan. Jésù Olúwa, ẹwẹ́ gbogbo ẹ̀gún tá a bí mi mọ́, gbogbo ẹ̀gún tá a bí mi mọ́, olú ẹ̀wẹ́ dànù pẹ̀lú ẹ̀jẹ̀ yín, gbogbo ẹ̀gún tá a bí mi mọ́. Ọlọ́run mi o, oh Lord, wash away with your blood all curses I was born with. Gbogbo àwọn ẹ̀gún tá a bí mi mọ́, àwọn ẹ̀gún tá a bí mi mọ́, Jésù Kristi. Ìyẹn pé ẹni tí mo gba ọ̀dọ̀ ẹ̀ kọjá, ṣé òun gan kò dẹni ẹ̀gún níbì kan, kò ní ẹ̀gún ní ìhà kan, ó máa pín. Jésù Olúwa, ẹwẹ́ gbogbo ẹ̀gún tá a bí mi mọ́ dànù pẹ̀lú ẹ̀jẹ̀ yín lórúkọ Jésù. ẹwẹ́ gbogbo ẹ̀gún tẹ́ bí àwọn ọmọ mi mọ́, tí mo bí àwọn ọmọ mi mọ́, gbogbo ẹ̀gún tí mo bí àwọn ọmọ mi mọ́, olú ẹ̀wẹ́ dànù lórúkọ Jésù. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ẹ̀gún tá a bí mi mọ́, ní orúkọ Jésù ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo ẹ̀gún tá a bí àwọn ọmọ mi mọ́, lórúkọ Jésù ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo ẹ̀gún tá a bí ọkọ mi mọ́, lórúkọ Jésù lọ ẹ̀wẹ̀ dànù. Gbogbo ẹ̀gún tá a bí aya mi mọ́, lórúkọ Jésù lọ ẹ̀wẹ̀ dànù, olú ẹ̀wẹ̀ dànù. ṣé ẹ rí ní ìkórìtà èèyàn ọmọ Ọlọ́run, àwọn àdúrà tẹ́ ń gbà, tẹ́ ń darúkọ aya, tẹ́ ń darúkọ ọkọ, kò sẹ́ńtímẹ́ǹtì ò wọ́ o. àfi tẹ́ ẹ bá bímọ fúnra yín ló kù o. tẹ́ ẹ bá bí ìbàjẹ́ ọmọ ẹyọ kan lẹ́bí fúnra yín, tẹ́ ẹ bá wẹ àwọn ẹ̀gún yẹn dànù, ó sì máa wà ní ayé ọmọ yẹn lọ. ẹ máa wọ́ndà pé ṣe bá ń gbàdúrà, gbàdé bí tó yẹ kẹ́ gbàdé ni o. ẹ má fi sẹ́ńtímẹ́ǹtì sí o. ẹ má jẹ́ kí nǹkan tí dáàdì yẹn ṣe, dáàdì àwọn ọmọ mi ṣe fún mi tẹ̀lé dáàdì ìyẹn ò kan àdúrà yìí o. nǹkan tí ìyá àwọn ọmọ mi ṣe fún mi ìyẹn ò kan àdúrà yìí o. ẹ gbà kẹ́ lè ní ìfọ̀kànbalẹ̀, ẹ gbà kẹ́ lè ní ìrọ̀rùn. Gbogbo ẹ̀gún tá a bí mi mọ́, gbogbo ẹ̀gún tá a bí àwọn ọmọ mi mọ́, olú ẹ̀wẹ̀ dànù, olú ẹ̀wẹ̀ dànù. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin òbí, ẹ má má gbàgbé pé ẹ ti lè ti fi ìbínú tàbí ìwà àwara gẹ́gùn fún àwọn ọmọ yín. Ẹ má má gbàgbé nǹkan mà ti ń wà rósì báyìí, nǹkan ti ń dùn báyìí. Ìbá jẹ́ pé ọkàn yín korò sí wọn. ẹ wò, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín. Ẹ máa gbọ́ tí òbí mi á sọ pé tí ìbá jẹ́ pé mo rò dáadáa, bá kàn gẹ́gùn fún ọmọ yẹn dànù ni. tẹ́ ẹ bá ti sọ bẹ́ẹ̀ rí, ẹ ti gẹ́gùn fún ọ̀rẹ́ dí o. kí àwọn dáàdì kan mo bá sọ̀rọ̀ yẹn, mo ní kò dìgbà tẹ́ ẹ bá sọ pé ọmọ yìí kò dẹ̀ ní ṣe rere, ìyẹn kò dìgbà bẹ́ẹ̀ o, ẹ̀yin ló bí ọmọ yẹn o. ọ̀dọ̀ ẹ wò, tẹ́ ẹ bá kàn bínú sí ọmọ yín lásán, ẹ ti gẹ́gùn fún o. bóyá ẹ mọ̀, kò sẹ́ sọ bẹ́ẹ̀ fún yín rí, mo ń confirm ẹ̀ fún yín lónìí. ẹ ò sọ lẹ́nu pé ìwọ ọmọ ẹ̀ báyìí ló dẹ̀ máa ṣe, ṣùgbọ́n ọkàn yín gbọgbẹ́, ó ṣe kíní kan sí yín, ọkàn yín dẹ̀ korò gan. ẹni máa ṣe tí ìbá kí n ṣe pé tẹ́ bá pẹ́ ti rò débẹ̀ yẹn, ẹ ti gẹ́gùn fún ọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. a jẹ́ pé ẹ mọ̀ bí agbára tẹ́ ní bó ṣe pọ̀ tó nìyẹn lórí àwọn ọmọ yín. ó mà ṣe o, ẹ̀yin náà dẹ̀ mọ̀ o. gbogbo àwọn abiyamọ tájọ́ ń gbàdúrà ẹ̀ mọ̀ pé ìgbà míì ọmọ mi á ṣe nǹkan kan sí òbí ẹ̀ tó jẹ́ pé oh my God, tóbi yẹn ò bá lọ wá extra patient, kó lọ extra ní o, kì í ṣe patient nìkan, kì í ṣe sùúrù o, kó tún lọ ra sùúrù bíi 3 kó jọ ẹ̀mọ́ sùúrù tó ní, á ṣì ọ̀rọ̀ sọ, á ṣì wà hù. òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn. ó dẹ̀ kẹ́ túmọ̀ pé àwọn ọmọ wọn yàtọ̀ síra wọn o. àfitápọ̀ ọmọ kan pé lẹ́yìn ní lókù, tẹ́ ẹ bá ní ọmọ tó bá ti dé 2, tó bá bẹ̀rẹ̀ látòrí 2, ọmọ yàtọ̀ sọ́mọ o. ọmọ mi wà jẹ́ pé tẹ́ ẹ bá há máa ọ̀rọ̀ ọmọ kò yé o. ìmí wà jẹ́ pé kẹ́ ẹ tó fojú sọ ó ti mọ̀ nǹkan tẹ́ ẹ ń sọ dáadáa, ọmọ yàtọ̀ sọ́mọ o. so ìtorí ẹ̀ ní àwọn òbí ṣe gbọ́dọ̀ wà careful. ẹ̀yin náà wò bàbá yẹn ó dẹ̀ jí lójú èmi ò believe pé ó ti jí lójú oorun ọtí yẹn tán, ọtí yẹn sì ń pa òun ló fi lè ṣẹ́rù ìpè báyìí fún ọmọ ara ẹ̀.
tó bá dẹ̀ yẹra ẹ̀ wò dáadáa bí mo ṣe máa ń sọ fún wa pé ẹ yẹra yín wò kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí sọ kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí gbàdúrà kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí sọ pé Ọlọ́run gbọ́ àdúrà yín ẹ yẹra yín wò dáadáa ẹ má sọ pé ẹ ti yẹ̀ wò tán tó bá pé máa yẹn jókòó dáadáa tó bá yẹ ìṣẹ̀lẹ̀ yẹn wò á rí pé òun gan jẹ̀bi o á rí pé òun gan jẹ̀bi o ṣé wọ́n rọ́ ni ẹ̀yin ìyá mi ẹ ti gbàgbé ṣe máa rọ ọmọ yín tẹ́ máa ń fi àgbo rọ ọmọ yín tẹ́ máa da dùbúlẹ̀ tẹ́ máa gbé ọwọ́ sẹ́nu ẹ̀ tẹ́ máa fògì rọ ọmọ yín ẹ ti rántí ṣé mo ṣe fi ògógóró rọ bàbá yẹn nìyẹn ṣé bẹ́ẹ̀ nù ẹ̀ ló fi ṣe bọ́wọ́ ẹ̀ ló fi gbé ṣé bẹ́ẹ̀ nù ẹ̀ ló mú sí kábà sọ pé bóyá wọn á ní bàbá yá máa mú kìí bóyá ó ní àìsàn ọpọlọ tí ò mọ̀ nǹkan tó ń ṣe ó yẹ tó bá yẹ pé òrò jinlẹ̀ bẹ́ẹ̀ yẹn outcome ọ̀rọ̀ yẹn ò ní rí bẹ́ẹ̀ yẹn kò ní ṣépè tó yẹn fọmọ yẹn ó lè bá ọmọ yẹn wí so táwa òbí bá wò pé àwọn ọmọ ìgan èmi mọ ọ̀pọ̀lọpọ̀ ẹni ọmọ ìtìlá gidi jùjọ kíníkan ó wúra ẹ náà ni ṣé ọmọ rẹ ò sọ fún ẹ pé màmá ẹ̀yin ti agídí yín ti pọ̀ jù ó wú bàbá ẹ̀ máa sọ fún àwọn òbí àwa la kó bá àwọn ọmọ wa kò sí nǹkan tó ń ṣe lónìí àwa la kó bá wọn tó bá rẹ̀ ti rí bẹ́ẹ̀ àwa náà ló yẹ kí a wá ṣiṣẹ́ yẹn ìgbà ìlọ́lọ́ máa ràn wá lọ́wọ́ pé yes ẹni ṣe tán á sọ fún Ọlọ́run Jésù Olúwa gbogbo ẹ̀gún tí mo fi ìbínú tàbí ìwọ̀n àwárá gún fún àwọn ọmọ mi Olúwa bá mi wẹ̀ dànù ẹ bá mi fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Oh Lord, remove all curses I pronounce on my children out of anger. All curses. You can even pray like this, that all curses my parents pronounce on me out of anger. Wọ́n náà tún lè gbà fúnra wa gbogbo ẹ̀gún tí àwọn òbí mi tí wọ́n fi ìbínú tàbí ìwà àwàrà gún fún mi, Olúwa wẹ̀ dànù. Gbogbo ẹ̀gún tí mo ti fi ìbínú tàbí ìwà àwàrà gún fún àwọn ọmọ mi, Olúwa wẹ̀ dànù. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ẹ̀gún tí mo ti fi ìbínú tàbí ìwà àwàrà tí mo fi gún fún àwọn ọmọ mi, Olúwa wẹ̀ dànù. Èyí tí àwọn òbí mi tí wọ́n ti fi ìbínú tàbí ìwà àwàrà gún fún mi, lórúkọ Jésù Olúwa wẹ̀ dànù. Olúwa wẹ̀ dànù. Kí n lè gbé ìgbé ayé ìṣerere, kí n lè gbé ìgbé ayé ìṣerere, lórúkọ Jésù Olúwa wẹ̀ dànù. Olúwa wẹ̀ dànù. Olúwa wẹ̀ dànù. Olúwa wẹ̀ dànù. Gbogbo ẹ̀gún tí mo fi ìbínú tàbí ìwà àwàrà gún fún àwọn ọmọ mi, ní orúkọ Jésù Kristi, Olúwa wẹ̀ dànù. Olúwa wẹ̀ dànù. Olúwa wẹ̀ dànù. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, àwọn ọmọ mi kan sọ àṣírí kan fún mi nípa ọmọ wọn ọkùnrin. Pátá yẹn dẹ̀ wà glaring. Ó sọ kí ilé òkè jẹ́ bóyá wòlíì kan ríran, ó clear dáadáa. Ọmọ tí mọ́mì ń sọ̀rọ̀ ẹ̀ fún mi ọkùnrin ni. Mo bèrè ọjọ́ orí ẹ̀ wọ́n ní 31 sì kéré náà. Àṣírí àwọn 31 tí ò tí ì marry rárá, tó yẹ pé kárí àwọn náà sì ń ṣe. Wọ́n á ní ṣe mo rí ọmọ wọn tó jẹ́ 31 years old yìí, wọ́n ní ó ti ní ọmọ 6 láti ọ̀dọ̀ obìnrin 6. Mo yẹ sọ ni mo ní ló kọjá mo tún sọ sí gan ẹ̀ tún jáde again àbí mi ò gbọ́ ni. Nígbà tí àwọn bàbá àwọn middle age men gan wọn ò tí ì bí kọjá 4, òun 31 years old ó ti ní ọmọ 6 láti ọ̀dọ̀ obìnrin 6 tó fún lóyún. Màmá yẹn wá ní ẹ̀sà ìyẹn ti kọ́ ò mo ló tún kù wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní ìdí gangan táwọn fi rí pé ìṣòro wà tí ẹ̀mí wọn ìṣòro tó lè já ẹ̀mí wọn, wọ́n ní táwọn fi mọ̀ pé ó wà òun ni pé wọ́n ní ó ń ṣe kéèsì réèpù lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo ní pẹ̀lú ètò ti ní wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lẹ́ tó tún wá fẹ́ réèpù yìí báyìí ń sìn báyìí tó fi di ọ̀rọ̀ kóòtù báyìí, wọ́n ní fámìlì wọn ni wọ́n máa lọ sí pátì ni o nílé fámìlì wọn yẹn o ló dẹ̀ fẹ́ réèpù ọmọ wọn. Èmi kan sọ pé mo wà ní ìgbà yẹn mo eléyìí. Mọ́mì yẹn wá ní èmi ṣẹ̀ṣẹ̀ ń rò pé kí la lè ṣe o. Mọ́mì yẹn wá ní ẹ̀skísà mi ò ní tàn yín, èmi gan fúnra mi ẹ ti sọ fún wa pé ká máa ṣẹ́ẹ̀kì ara wa. Látìgbà tí mo ti ń wo ọmọ yẹn mo ti ń wò pé ẹ̀skísà wàhálà ti wà. Mo ní kí ló dé, wọ́n ní kíní kan wà tán fẹ́ sọ fún mi. Mo ní kíni, wọ́n ní nígbà tí wọ́n wà nínú oyún ọmọ yẹn wọ́n ní bọ̀ọ̀dá Olú òun ló ń sábìsì wọn. Báyìí sọ́kẹ́lẹ́ nìyẹn kò tí ẹ̀ kọ́ yé mi. Bọ̀ọ̀dá Olú ló ń sábìsì yín. Báwo ni bọ̀ọ̀dá Olú ṣe ń sábìsì láì ṣe mọ́tò? Mo ní kílẹ̀ mean. Wọ́n ní nígbà yẹn wọ́n nígbà tí wọ́n lóyún ọmọ yìí wọ́n ní wọ́n rántí ipe ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dá Ondo state wọ́n ṣẹ̀ yọ Ọ̀ṣun state lára Ọ̀yọ́ state. Ṣe mọ̀ pé nígbà kan wà tí wọ́n dá new state lẹ̀, wọ́n ní wọ́n ṣẹ̀ yọ Ọ̀ṣun kúrò lára Ọ̀yọ́ nígbà yẹn náà ni wọ́n yọ Èkìtì kúrò lára Ondo tabarántí. Wọ́n nígbà yẹn
ó ní wọ́n lóyún ọmọ yẹn. Wọ́n ní ọkọ wọn ó dẹ̀ máa ń lọ sí Ọ̀ṣun state, ó máa ń lọ ó tó ń ṣe training fún àwọn kan ní department wọn. Instead wọn fi ná owó pé Ọ̀yọ́ state ni ọkọ wọn tó dúró sí. So ọkọ wọn wá ní department wọn yẹn wọn ò dẹ̀ wá ní ẹnìkan kan tó lè train wọn. Wọ́n á ló dá kán mú ẹnìkan lọ láti Ọ̀yọ́ state. Wọ́n lọ́kọ̀ wọn máa ń travel gan-an. Wọ́n á ní ìgbà tí ó dẹ̀ sílẹ̀ àwọn dẹ̀ ti lóyún. Mo ní ṣé bọ̀dá Olú lóyún ni àbí ọkọ yín? Wọ́n lọ́kọ wọn ni. Wọ́n láwọn ti lóyún yẹn dé oṣù bíi 4. Wọ́n ní bọ̀dá Olú òun ló wá ń bá wọn sáfíìsì ẹ̀. Mo ní kí lẹ̀ ń sọ sáfíìsì yìí? Wọ́n ló máa ń wá ìgbàgbọ́ ọmọ mi yẹn ni pé ó ti yẹ kó yé mi. Ayé mi ní bàjẹ́ ní orúkọ Jésù, ayé mi ní bàjẹ́. Bọ̀dá Olú wá ń sáfíìsì yìí. Mi tẹ̀ kú tọ́tọ́ bèè pé ẹ̀mélòó ló wá sáfíìsì yìí. Mi tẹ̀ ọ̀rọ̀ rírùn pátá gbà ní ẹ̀yin ọmọ Ọlọ́run. Ṣe ti wá rí báyìí. Kíní kan dẹ̀ wà nínú sexual immorality tí Bíbélì wọ́n wá fún nínú Bíbélì nínú 1 Corinthians chapter 6 verse 18 tí Jésù ó ní ká sá fún àgbèrè. Ó ní gbogbo wá Bíbélì sọ gbogbo ẹ̀ṣẹ̀ tí à ń dá ó ní òdi ara ló wà. Ó ní ṣùgbọ́n ṣe rí ẹ̀ṣẹ̀ àgbèrè yẹn ó ní à ń ṣẹ̀ sí ara wa ti kára wa ni. Àṣẹ sí Ọlọ́run ara wa là ń ṣe. Ní tí Bíbélì sọ fún wa nìyẹn. Ó lẹ́ tó bá ti ń ṣàgbèrè ó ló ń ṣe ra ẹ̀ ni. Ẹ gbọ́ ṣé ìyá yìí ò ti ṣe ra ẹ̀ báyìí? Èmi sọ fún wọn mo ní á fi gbàdúrà o. Wọ́n ní kí ló dé gbà tí mi sọ pé Mrs. Lágbájá mi sọ pé ìlú báyìí lòun gbé. Ó ní mọ́mì yẹn tí bá ti ń bá àwọn tí ò tanra wọn sọ̀rọ̀ inú mi máa ń dùn. Wọ́n ti máa wọlé mi á máa tanra ìbá máa kàn máa rẹ́rìn máa ló dá Ọlọ́run á gbàdúrà wa àbí kí ni mo fẹ́ ṣe máa yọ ẹgbà sí ni. Mọ́mì yẹn ní àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ nínú Ohun Àánú ṣé kìí ṣọ̀rọ̀ àwọn kan ni. Oníṣẹ́ òun mọ̀ wọ́n ṣùgbọ́n òun rẹ́ kọ̀kọ́ lára wọn. Oníṣẹ́ òun níyàn kì í ṣe kinní kan. Ẹ rí mo lè gbàdúrà pé ọmọ yẹn á dẹ̀ bọ̀ abẹ́rẹ́ ṣẹ́ṣẹ́ yìí náà ẹ̀yẹ tí wàá rí ibi tí ẹ̀gún ti ń ja ọmọ yìí báyìí pé kì í ṣe ayé kankan níbi kankan. A sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ gbogbo ẹ̀gún tá a bí mi mọ́. Ọ̀tọ̀ ni tá a bí mọ́ mi o. Ẹ̀gún tá a bí mọ́ mi yàtọ̀ sí ẹ̀gún tá a bí mi mọ́. Gbogbo ẹ̀gún tá a bí mi mọ́. Ìyẹn pé tá a bí mọ́ túbọ̀ sí pé gbogbo ẹ̀gún tí mo inherit tí mo jogún ọmọ yẹn jogún ẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀ ni. Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ gbogbo ẹ̀gún tí mo jogún. Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Oh Lord, wash away all the inherited curses in my life in Jesus' name. Bá ṣe máa àwọn olóyìnbó ṣe máa gbà tí wọ́n nìyẹn. Gbogbo ẹ̀gún tá a bí mi mọ́ gbogbo ẹ̀gún tí mo jogún ẹ̀ ní orúkọ Jésù ló fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ẹ̀gún tá a bí mi mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa ẹ wẹ̀ dànù ẹ wẹ̀ dànù ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Olúwa ẹ ṣàánú fún mi gbogbo ẹ̀gún èyí tá a bí mi mọ́ lórúkọ Jésù Kristi Olúwa ẹ wẹ̀ dànù èyí tí mo jogún ẹ̀ orúkọ Jésù Kristi èyí tí mo jogún ẹ̀ lára àwọn òbí mi gbogbo ẹ̀gún tí mo jogún lára àwọn òbí mi Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ rí a tún lè divert àdúrà yẹn. Olúwa gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi jogún lára mi ẹ jẹ́ á gbàdúrà ẹ̀gbọ́n náà fẹ́ jogún lára mi mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ Jésù. Èmi ò ní kò sí orí ọ̀fẹ́ o. Orí ọ̀fẹ́ mi tó fún ọ èmi ò sọ pé kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ̀gún Ọlọ́run mi lórúkọ Jésù Kristi gbogbo ẹ̀gún nù lẹ́yìn Ọlọ́run wẹ̀ dànù lónìí lórúkọ Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi jogún lára mi lára bàbá wọn lára grandpa lára grandma gbogbo ẹ̀gún tí wọ́n jogún Olúwa ẹ wẹ̀ dànù. Abẹ́ẹ̀rí ọmọ mi ni mo rántí ọ̀rọ̀ tí mọ́mí yẹn sọ fún mi wọ́n ń ṣe ẹ̀rọ ọmọ yẹn carbon copy bàbá yẹn ni rédèrèdè tí bàbá yẹn ṣe gẹ́lẹ́ láti kékeré ó dẹ̀ perfect ẹ̀ ó jogún ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín agbára àdúrà nìkan òun lè ṣẹ́gun irú àwọn ẹ̀gún bẹ́ẹ̀. Gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi jogún lára mi all curses my children inherited from me gbogbo àwọn ẹ̀gún tí wọ́n jogún from their father gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi jogún lára mi tí wọ́n jogún lára bàbá wọn lórúkọ Jésù tí wọ́n jogún lára ìyá wọn lórúkọ Jésù Kristi Olúwa ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi jogún lára mi tí wọ́n jogún lára ìyá wọn tí wọ́n jogún lára bàbá wọn Olúwa ẹ wẹ̀ dànù. Olúwa ẹ sáà máa dùn ayò
ó ṣe pàtàkì o. àwọn kan téèyàn ń gbà, àwọn kan ń gbà ní tí wọ́n fi ń bọ̀ o, àwọn kan táwọn kan ń gbà ní tí ọ̀rọ̀ wọn fi ń gún o, tó fi dàbí pé àwọn mọ̀ ń ṣe jù wá lọ. irọ́ wọn ò mọ̀ ṣe o, wọ́n kàn mọ nǹkan tó yẹ kán wínú àdúrà wọn ni. gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi tí wọ́n jogún lára mi, tí wọ́n jogún lára bàbá wọn, tí wọ́n jogún lára ìyá wọn, Olúwa ẹ wẹ̀ dànù, Olúwa ẹ wẹ̀ dànù. ẹ tẹra mọ́ àdúrà yẹn, ẹ dákun ẹ gbàdúrà lórúkọ Jésù, Olúwa ẹ wẹ̀ dànù. gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Mo máa bá pásítọ̀ kan discuss ní ọjọ́ kan mà ní, torí tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú mi bẹ́yìn. tẹ́lẹ̀ bá ní pásítọ̀ kìíní kan lòun tí mo lè rí àdájọ́ ẹ pé pásítọ̀ ni wọ́n máa fún ọ ní special preference torí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Bẹ́ẹ̀ mi ò ṣe ní time yẹn, àwọn náà ò ní time, so máa ń wá time gidi fún wọn. ẹ̀rí ni pásítọ̀ yẹn wá sọ̀rọ̀ kan, wọ́n ní ẹ̀skísà, mo ti gbọ́ ọ̀rọ̀ yín kan rí, èmi gan mo mọ̀ pé mo sọ ọ̀rọ̀ bẹ́yẹn ṣùgbọ́n mi ò mọ ibi tí mo ti sọ. wọ́n ní ṣé lóòótọ́ ni lẹ sọ pé kò sí ọmọ tẹ́ ẹ sọ lórúkọ yẹn, pé ẹ̀yin lẹ sọ lórúkọ lọ́jọ́ ìsọ lórúkọ, kì í ṣe pé ẹ̀yin lẹ fún ọmọ yẹn lórúkọ òun yẹn kọ́ ni o, kì í ṣe pé mo mú orúkọ ọmọ yín èmi mú fún irọ́ o. orúkọ tó ọmọ tẹ́ bá bí ẹ̀yin ni Bíbélì fún ní agbára àti àṣẹ láti fún lórúkọ. àwa lè kàn lè gbúrí orúkọ kan kábà yín yọ kúrò tàbí kábà yín sọ pé ẹ change ele. now ṣùgbọ́n mo sọ ní tòótọ́ pé kò sí ọmọ tí mo gbé dání báyìí tí mo sọ lórúkọ ní ọjọ́ ìsọmọ lórúkọ. mo ní kò sí ọmọ kankan nínú wọn tó kú for the past 30 years tí mo ti ń sọmọ lórúkọ, kò sí kankan. pásítọ̀ yẹn wá béèrè oníṣẹ́ lóòótọ́ lọ̀rọ̀ yẹn. mo ní báwo ni òṣèké ń jẹ òótọ́ tí ó bá ti tọ́ mi ní sọ́jáde lẹ́nu náà. ṣé tó bá irú ọmọ bẹ́ẹ̀ bá wà, ṣé wọn ò ní ìyá ni wọn ò ní bàbá ni, ṣé wọn ò ní dispute ẹni wọn sọ pé rọlẹ́ pàṣà ọmọ tàwọn ti kú. wọ́n ní bẹ́ẹ̀ ni. wọ́n ní mi ò sọ pé mi sọ ń kọ̀rọ̀ yàrá, wọ́n ní òótọ́ ni. wọ́n á béèrè wọ́n ní how is that possible. mo ní báwo mo ṣe fẹ́ mọ̀ bó ṣe possible, báwo lèmi ṣe fẹ́ mọ̀. mo ní ṣùgbọ́n mo ní rẹ́kọ̀ọ̀dù wọn lọ́wọ́ tí wọ́n ṣe sọmọ lórúkọ tán báyìí, ó níbi tí màá kọ sí ọmọ aṣọ ọmọ kan lórúkọ ní ọjọ́ báyìí, orúkọ ẹ̀ ní báyìí tí bá dẹ̀ rí àwọn òbí wọn, báwo lọ́mọ mi, báwo ṣàlàáfíà ni, wọn lálàáfíà ni, báwo ni, wọn á dẹ̀ sọ díẹ̀ fún mi nínú progress ayé. mo ní mo máa ń gbọ́ dáadáa, mi ò tí ì gbọ́ kankan. mo ní kì í ṣe bẹ́ẹ̀ nìkan, mo nínú education wọn, morally, nínú ẹ̀kọ́ wọn, spiritually gan. mo ní ẹ máa wọ àwọn inú yín máa dùn ni. wọ́n á wò báyìí. ṣẹ́rí lójijì láì ronú sí, wọ́n sọ confession kan, wọ́n kàn sọ̀rọ̀ kan fẹ́rẹ́ tó mú ẹ̀rù àwọn ìdílé kan bà mí pé yéè. wọ́n ní pásítọ̀, wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé kò sí ọmọ tí wọ́n sọ lórúkọ tọmọ náà ṣàṣeyọrí inú ẹ̀kọ́ rí. wọ́n ní concern wọn gẹ́gẹ́ nìyẹn, tó ṣàṣeyọrí inú ẹ̀kọ́. ìyẹn mi pé mo ní nǹkan tẹ́ sọ pé àwọn tẹ́ sọ lórúkọ yẹn academically wọ́n poor, wọ́n ní bẹ́ẹ̀ ni, wọ́n ní kò sí kankan nínú wọn tó lọ yunifásitì. wọ́n ní tabari ètò yunifásitì láàrin wọn, á kàn lóhùn ṣe mọ́ lójijì, á lóhùn lọ́mọ́, á kàn kó ń bẹ̀. kò sí nǹkan táwọn òbí ẹ ṣe, kò sí nǹkan táwọn fi impress ẹ, kò ní ṣe. á ní ìwé òwò. ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu débi pé mo ní nínú ọ̀rọ̀ wa sọ̀rọ̀. mo á rí i pé àwọn gangan fúnra wọn ní ẹ̀gún yẹn gangan nú ayé wọn. ẹ̀gún yẹn jọba gan nú ayé, torí kò sí kankan nú àwọn ọmọ wọn tó lọ yunifásitì. ẹyọ kan péré ló parí secondary school nú wọn, ẹyọ kan péré. wọ́n á kàn ṣe kankan rárá, wọ́n á ní rárá àwọn fẹ́ lọ kọ́ṣẹ́ ni. oh my God, Jésù Olúwa, gbogbo ẹ̀gún tí mo pín láti ọwọ́ ẹni ẹ̀gún, Olúwa ẹ fi àánú gbà mí kẹfẹ́ jẹ́ yín wẹ̀ dànù. ẹ̀gún tí mo pín látọwọ́ ẹni ẹ̀gún, ẹni tá ti gẹ́gùn fún èmi náà wá. èmi ò tí ì mọ ibi tí ọ̀rọ̀ pásọ̀ yẹn ti bẹ̀rẹ̀ o, ṣùgbọ́n mo mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. ṣùgbọ́n òkodoro tí mo fẹ́ ká mú jáde lèmi ti sọ yẹn. Oh Lord, wash away with your blood all causes I share with their cost. ìyẹn pín ẹ̀gún lára ẹni tá ti gbé gẹ́gùn o, ẹgbọ́n kí ni yàtọ̀ láàrin gàrí àtomi gàrí. tẹ́ pé ẹ̀ ń tẹ́ fi ṣe best friend tẹ́yìn ọmọ ọ̀rẹ́ kò rí kó so yín, ẹ̀ tá ti gẹ́gùn fún ni, ẹni ẹ̀ ní pín fẹ́rẹ́fẹ́rẹ́ nú ẹ̀ kò ṣeé ṣe. sọ fún Ọlọ́run, gbogbo ẹ̀gún tí mo pín láti ọwọ́ ẹni tá ti gẹ́gùn fún, lórúkọ Jésù Kristi, Olúwa ẹ fàánú gbà mí o, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi pín pẹ̀lú ẹni tá ti gẹ́gùn fún,
lórúkọ Jésù ló ẹ jẹ́ ká àánú iṣẹ́ lórí wọn o, kẹ́ ẹ gbà wọ́n. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo ẹ̀gún tí mo pín láti ọ̀dọ̀ ẹni tá a ti gégùn fún, látọwọ́ ẹni tá a ti gégùn fún, gbogbo ẹ̀gún tó lè wà nínú ayé àwọn ọmọ mi tán ti pín látọ̀dọ̀ ẹni tá a ti gégùn fún, Olú ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù lórúkọ Jésù. Olú ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù lórúkọ Jésù. Olú ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù lórúkọ Jésù, ní orúkọ Jésù. Olú ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, Olú ẹ wẹ̀ dànù gbogbo ẹ̀gún tí mo ti pín látọ̀dọ̀ ẹni tá a ti gégùn fún, gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi pín lọ́dọ̀ ẹni tá a ti gégùn fún, gbogbo ẹ̀gún tí ọkọ mi pín lọ́dọ̀ àwọn tí a ti gégùn fún, Olú ẹ wẹ̀ dànù, Olú ẹ wẹ̀ dànù, Olú ẹ wẹ̀ dànù. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àdúrà yẹn jẹ́ ká tẹra mọ́ o, jẹ́ ká tẹra mọ́ o. Bá a ṣe ń gbàdúrà ni mo rántí dáàdì yẹn o. Kò sí nǹkan tó ṣe tẹ́lẹ̀ o, iṣẹ́ ẹ̀ lọ déédéé o. Ọjọ́ tó fi jẹ́ oyè alàgbà tí pásọ̀ yẹn tó tu ọwọ́ de lórí báyìí, pásọ̀ ṣùgbọ́n tó tu ọwọ́ de lórí báyìí, ọjọ́ yẹn ni ìyàwó ẹ̀ sọ pé wà láti bẹ̀rẹ̀ o, pé àwọn bẹ̀rẹ̀ sí rí pattern lágbà tán tó ti jẹ́ oyè alàgbà tán ti gbé ọwọ́ lé lórí. Yé mo láyé o, ayé o. Ibẹ̀ lẹ́nu mi àti máa jà sí pò ń ṣọ́ọ̀ṣì. Má ṣe o. Ẹ̀já tẹ̀síwájú àdúrà wa kó má di pé ká má fi àdúrà ẹ̀yọ kan yẹn gba gbogbo àkókò wa. Àwọn ọmọ mi yẹn ni wọ́n sọ fún mi lẹ́jọ́ mẹ́ta yìí pé àwọn yẹn ti ń request fún prayer, mi ò ríru request bẹ́ẹ̀ yẹn rí láyé mi. Ẹ̀rí lágbára Ọlọ́run nínú àánú tó kàn ń tẹ́ máa gbọ́ nìyẹn, torí Ọlọ́run ti ń fún wa ṣe, ó kàn kú fínní báyìí ká clear ẹ̀ ẹ̀yìn kí gbogbo ọ̀rọ̀ kó já sí gbangba. Mo dẹ̀ mọ̀ pé kóṣù tó parí ẹ̀rí Ọlọ́run abàdébì kan. Ọ̀tọ̀ ní iṣẹ́ òun àánú tó fẹ́ ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n eléyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń gbóná yìí. Mọ́mì yẹn bá mi o, ẹ jẹ́ kí n sọ prayer request yẹn bóyá yìí náà ti gbọ́ rí. Wọ́n ní kí n ràn wọ́n lọ́wọ́ láti bá wọn mú ẹ̀gún kúrò lórí grandson wọn. Wọ́n ní please can you help me remove a curse from my grandchildren? Money from your grandchildren? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kémi bá yín mú ẹ̀gún kúrò, irú ẹ̀gún wo? Mo ní kí lẹ̀ ń sọ mà ọ̀rọ̀ yín, torí tọ̀rọ̀ bá yé mi máa ń tẹ̀ sọ ẹjọ́ kí lẹ̀ ń sọ ń bì, kí lẹ̀ fẹ́ kọ́ sí mi gangan. Nọ́mbà send audio ntọ́ mìíràn náà nìyẹn o, pé kí n bá wọn ẹ̀gún tó ti wà ní ayé ká. Mo ní ọmọ ọdún mélòó ní grandson yín? Wọ́n ní 1 month. Yẹn ló wá wọ́n á ní ẹ̀sìkísà, wọ́n ní ọ̀rọ̀ yẹn kò lè yé yín dáadáa, wọ́n ní kò lè yé yín dáadáa àfi tẹ́ bá wo fídíò yìí. Wọ́n ní kí n jọ is confidential o, àwọn dáàdi wọn yẹn pé ọkọ wọn ní kán má tí ì sọ fẹ́ anybody o, ṣùgbọ́n kán ṣàfihàn Pastor Sam náà tí wọ́n bá wá sọ lámà iṣẹ́ lé lórí. Lèmi náà bá bẹ̀rẹ̀ sí wo fídíò. Ẹ̀yin ọmọ Ọlọ́run, oh God, pọ̀lọpọ̀ bí ti dẹ̀ra lẹ̀ o, wọ́n ti dẹ̀ra lẹ̀ ọmọ wọn ní ọjọ́ némi ọmọ wọn. Àwọn pásítọ̀ ti wá, wọ́n ti lọ, wọ́n ti súre fún ọmọ tán, wọ́n ti lọ, náà bẹ̀rẹ̀ sí jó, náà náwó fún ìyá ọlọ́mọ, wọ́n náwó fún bàbá ọlọ́mọ. Bébì ńkọ́, mo wá wo bébì yẹn ní ọwọ́ ìyá kan. Ibùn nínú fídíò yẹn mi ò tí ì dá ìyá ọlọ́mọ àtọkọ àti bàbá ọlọ́mọ mi mọ̀ bí táwọn wá, ṣùgbọ́n mo wá wo màmá kan tó gbé ọmọ dání. Àmọ́ yẹn gbọ́ ọmọ yẹn dání, ló ń gbọ́ ọmọ yẹn rìn kúrò ní àárín èrò, ló ń gbọ́ ọmọ yẹn kúrò ní àárín èrò. So ní kò pẹ́ lọ́wọ́sùn lówósì ló kàn yọ akáṣìfù pupa kékeré kan báyìí ni ó yọ kúrò lára èrò ẹ̀. Nínú ẹ̀ báyìí ló dẹ̀ ra mú obì jáde nínú akáṣìfù yẹn, ó dẹ̀ ra fi kan ọmọ ìkókó lórílẹ̀ mẹ́ta 1 2 3, ó dẹ̀ ra kí obì yẹn bọ́nú èrò tó rò again. Bó ṣe kíbọ̀ ló tún jó padà sáàrin àwọn èrò rẹ̀, ó kàn gbé fún ẹlòmíì ni. Lóbìnrin yẹn bá lọ, ó lọ kó pàápàá lójú àgbo yẹn. Mo á bèèrè lọ́wọ́ yẹn pé mo ní ta lẹ́ni? Àwọn màmá yẹn ní àbúrò wọn ni. Ó ní màmá tó gbọ́ ọmọ yín dání, wọ́n ní wọ́n àbúrò wọn gangan ni. Wọ́n lẹ́nìkan ló wà láàrin àwọn àtàbúrò wọn yẹn. What? Ta ló ya fídíò yìí gangan? Ẹ máa gbọ́ ọ̀rọ̀ pọ̀, ẹ má jẹ́ kí n fi ọ̀rọ̀ yẹn dìídìlé yìí, ọ̀rọ̀ pọ̀ gan. Ó yà mí lẹ́nu. Ìyẹn ni pé ọmọ kékeré yẹn ó dẹ̀ ti wá ọmọ oṣù kan báyìí, wọ́n ti ń gbàdúrà ẹ̀gún kọ́lọ́run rí ẹ̀gún dànù lórí ayé ọmọ oṣù kan. Wọ́n ní 30 days lọ́mọ yẹn. Jésù Olúwa, gbogbo ẹ̀gún tí mo ti kàgbákò rẹ̀ nínú ayé yìí,
ọmọ yẹn ò ní ẹ̀gún lọ́dọ̀ àwọn òbí ẹ̀ o, kò inherit ẹ̀gún kan lọ́dọ̀ àwọn òbí ẹ̀ o, ó wá sáyé ní ìtì ní o, kó máa gbé ìgbé ayé ìrọ̀rùn ẹ̀ lọ ní o, ó dẹ̀ kàgbákò ẹ̀kún. Ìtàlá sọ pé ọmọ ìṣẹ́. Oh Lord, all accidental causes that was inflicted on me in this world, wash it with your blood. Bàdúrà yẹn ṣe máa lọ nìyẹn pé Jésù Olúwa, gbogbo ẹ̀kún tí mo kàgbákò rẹ̀ nínú ayé yìí, Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo ẹ̀kún tí àwọn ọmọ mi kàgbákò rẹ̀ nínú ayé yìí, Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ó yẹ máa jẹ́ ká máa gbàdúrà, ẹ̀jẹ̀ àgbàdúrà. Orúkọ Jésù, gbogbo ẹ̀kún tí mo ti kàgbákò rẹ̀, lórúkọ Jésù lè fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Olúwa fi ẹ̀jẹ̀ yín, Olúwa ṣàánú fún mi. Ẹ tẹra máa àdúrà yẹn jù, ẹ má dákẹ́. Gbogbo ẹ̀gún tí mo kàgbákò ẹ̀ nínú ayé yìí, gbogbo ẹ̀gún tí àwọn ọmọ mi kàgbákò ẹ̀ nínú ayé yìí, Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ tẹra máa àdúrà yẹn. Àwọn ẹ̀gún pọ̀ lóde. Ẹ̀yin náà ẹ mọ̀ bí tá a ti wá, ẹ mọ̀ bí tá a ti ṣẹ̀ wá. Ẹ rí ojú sì dúdú lọ́dọ̀ wa, ojú dúdú gan. Àwọn òyìnbó yẹn ojú wọn ti là tipẹ́, ṣùgbọ́n àwa sì wà deep nínú iṣẹ́ òkùnkùn lápá bí. Gbogbo ẹ̀gún tí mo kàgbákò ẹ̀, gbogbo ẹ̀gún táwọn ọmọ mi kàgbákò ẹ̀ nínú ayé yìí, lórúkọ Jésù, Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, arábìnrin kan sọ ìtàn kan fún mi tí I find it shocking. Ìyẹn wà shocking. A ti ṣe ohun àánú kan rí ní ayé John tó fẹ́ jọmọ́, ó kàn fẹ́ jọmọ́ ṣáà ní, ṣùgbọ́n eléyìí wà shocking gan. Àǹtí yẹn àjọ ń sọ, wọ́n jókòó síwájú bẹ́ẹ̀, wọ́n ní àwọn ọ̀rọ̀ ọkọ ní ọ̀rọ̀ wọn. Èyí tí mo kọ́ sọ, mo ní bẹ́ẹ̀ ṣe fáyìn, mo ní kí ni èjì, wọ́n ní 46, mo ní rọ́ ni. Wọ́n ní 46 ní sà, 46 ní báyìí, wọ́n ní bẹ́ẹ̀ ṣe rí 46 ní, wọ́n ní tẹ́ ẹ̀jọ́ ọmọ 32 years lọ́yìn, wọ́n ní 46 làwọn. Wọ́n ní ṣe àwọn máa fi kún ọjọ́ orí wọn ni, wọ́n ní 46 ní wọn. Very pretty, she look younger. Kéèyàn jẹ́ 46 kójú ẹ̀ young tó bẹ́ẹ̀ yẹn, wọ́n láwọn ní ọkọ̀. Àmúlọ́lọ́run àṣẹ, wọ́n ní rárá sà, wọ́n lè kọjá Ọlọ́run àṣẹ sà. Wọ́n lógun tó ń jà àwọn yẹn, wọ́n ní ó severe, wọ́n ló severe, wọ́n làwọn dẹ̀ mọ̀ bí tó ti wá, wọ́n ní màmá wọn sọ bí tó ti wá fún wọn. Ṣé wọ́n pé mo ń sọ dáfún yín, ìgbà mi tàbá gbọ́dọ̀ mi àwa gan máa jẹ́ how is that possible? So ìyẹn ló fà á bó ti ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ yẹn ọkàn máa bú sẹ́rìn, ètò ilé jù yẹn àti gbọ́ oríṣiríṣi kò jẹ́ kó special, torí a máa ń gbọ́ mi ó sì máa ń ṣọ́ọ̀kì wa náà. Mo ní kílẹ̀ míì pé ó severe, wọ́n ní ẹ̀sà báwọn ṣe bá mi sọ̀rọ̀ yìí, wọ́n ní kò sí a younger man, pé ọkùnrin kan ó young tó bá wọn sọ̀rọ̀ láyé wọn. Wọ́n ní látìgbà tó ti wà ní secondary school àwọn ti notice ẹ̀. Wọ́n ní àwọn tó máa ń kọrin sí wọn, àwọn tó máa kú lọ́la, bóyá sọ́gẹ́lẹ́ nìyẹn. Mo ní àwọn tó máa kú lọ́la, mo ní àṣàwọ̀ ṣára àwọn òdánwà. Wọ́n ní àwọn bàbá arúgbó, àwọn tó ti darúgbó gan, àwọn gangan ló, àwọn ní middle age gan kì í tiẹ̀ wá, àwọn bàbá arúgbó ló máa wà. Báwo ni wọ́n á tọ́jú ẹ̀, wọ́n á gbà irúkìlélẹ̀, ìgbà míì àwọn abúsẹ́kún, wọ́n á sọkún. Mo ṣáà wo àǹtí yẹn báyìí, mo ní láti ìgbà tí wọ́n secondary school di age yín báyìí, wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kíni, àìmọye deliverance, àìmọye owó tó ti san, wọ́n ní káwọn tó bẹ̀rẹ̀ sí gbọ́ program yìí, àìmọye àwọn tó ti kówó fún gbèmí gan. Ó ní olóòlè tuntun wa burú jù ni pé tó máa sọ pé káwọn lọ bá pastor kan tó bá yẹ àwọn abèrè ṣé àgbàlagbà ni àbí young pastor, wọ́n á ní young pastor làwọn á lọ, wọ́n ní because àwọn àgbàlagbà táwọn tún lọ wọ́n á tún máa dọ́gbọ́n bí àwọn afẹ́ wọn. Mo ní eléyìí tún lé o. Wọ́n á bèrè, mo ní ẹ sọ̀rọ̀ kan nípa màmá yín, kí ni màmá yín sọ fún yín? Wọ́n ní màmá yín sọ pé àwọn ọmọ ibi tí ọ̀rọ̀ ti wá, wọ́n ní because Pastor Sam sọ pé káwọn máa ronú padà sẹ́yìn. Mo wá ní kí ni màmá yín wá sọ? Wọ́n ní màmá wọn gangan ló jẹ́ káwọn ọmọ ministry wa. Màmá yín wọ́n ní àbúrò wọn tó wà London, òun ló máa ń send ohun àánú sí wọn, màmá wọn ló wá send ẹ̀ sáwọn. Wọ́n ló pẹ́ káwọn tó bẹ̀rẹ̀ sí gbọ́ gan, but ìgbà táwọn àgbà wọn rí pé ó make sense wọn. Wọ́n ní màmá wọn sọ pé nígbà táwọn wà ní kékeré lójú àdúgbò, ìyàwó arúgbó náà máa ń pè wọ́n. Mo ní kí ló bá yẹn wá? Wọ́n ní màmá wọn sọ pé bàbá kan wà ní àdúgbò wọn, ó like àwọn ní kékeré gan, wọ́n tó ra àwọn fine gan ní kékeré, kébì nǹkan tó sọ, wọ́n tó bá dẹ̀ picture wọn nígbà tó ń young jù báyìí lọ. Mo ní bẹ́ẹ̀ ṣe wáyé gan ẹ ṣe fine, kì í ṣe ọ̀rọ̀ pé ẹ má bọ́dà láti máa prove anything, mi gan rí àrùn ojú ni. Wọ́n láwọn pretty gan ní kékeré, bàbá yẹn like wọn gan, ó máa ń gbé wọn, ó bá jáde báyìí ó máa ra oríṣiríṣi nǹkan fún wọn, ó kàn ṣe tiẹ̀ ní o. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ń tẹ̀ mọ́ àǹtí aláǹtí lára nígbà tó wà ní kékeré yẹn, ìyàwó arúgbó, bàbá máa ti dé, bàbá kí àkàwọn náà ti sáyé lọ bá,
wọ́n ṣe bẹ́ẹ̀ yín kàn ṣe ti ní àwọn tá a bá yín mí sí lójú àdúgbò ńkọ́, àwọn tá a bá yín ṣe àmì sí lójú àdúgbò ńkọ́, àwọn tá a sọ irọ́ dòótọ́ mọ́ yín lọ́wọ́ ńkọ́, àpárá náà ń dá o lójú ara wọn o. So wọ́n máa ń yà mí lẹ́nu táwọn èèyàn ò bá kí ń kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní mọ́mí, mo ní kí ni mọ́mí wá ń ṣe ń gbà yẹn, mọ́mí àmọ́ sọ̀rọ̀ ẹ má kọ́ mi ní bàbá ìyàwó arúgbó, àwọn náà máa bá wọn dápàrà papọ̀. Ẹjọ́ ta ló wá dà báyìí? Kádà ti jàǹgbà yẹn, kádà màmá wọn ti jàǹgbà yẹn, ẹni tí igi tọ́ sórí kan tó lagi mórí ẹ̀ tó bá possible, kan ti kóra wọn lọ sí police station, kan ti fọmọ yẹn lẹ̀, ó ṣeé ṣe kí àǹtí yẹn má wà nù ipò báyìí o. Kì í ṣe pé kò kàwé o, ó kàwé o, ọ̀gá yẹn níbi iṣẹ́ o. Gbogbo ọ̀nà láti òun fúnra ẹ̀ gan ló wá ń tòsí àwọn ọmọ kéékèèké, wọn ò máa gbá o, wọn ò lè rí ìyàwó arúgbó ni. Jésù Olúwa, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ gbogbo ẹ̀gún tá a fi fàpárá mú wọnú ayé mi, àwọn ẹ̀gún tá a fi joke, àwọn àpárá la fi mú wọlé. Kì í ṣe pé ẹ̀gún yẹn wá lórí akàn dápàrá, àwọn ará bíi mí sí wọ́n ló ti dòtọ́ ọmọ lọ́wọ́ nìyẹn. Every curse that was jokingly added to my life, wash it away with your blood. Gbogbo àwọn ẹ̀gún tá a ti fi àpárá mú wọnú ayé mi, adápàrá. Ìgbà ẹlòmíì ọmọ kan tán pè ní ẹ̀gún, á ní wọ́n ń ṣeré ni. Tá a sọ ọmọ ẹ bẹ́ẹ̀, èyí tí bí wọ́n lo mọ̀ pé wọ́n ń ṣeré ni. Àwọn tá a bá ń sọ di amen, tá a ṣe amen síta ní ó ti rí bẹ́ẹ̀. Ṣé eré rẹ̀ bá àwọn wá ṣe láyé? Iṣẹ́ tí wọ́n ní láti sọ eré díbí. Ẹ wá ń fi ayé yín jókè lẹ́gbẹ̀rú àwọn èèyàn bẹ́ẹ̀. Gbogbo ẹ̀gún tá a ti fi àpárá mú wọnú ayé mi, ní orúkọ Jésù ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé mo gbàdúrà. Gbogbo ẹ̀gún tá a ti fi àpárá mú wọnú ayé mi, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo ẹ̀gún tá a ti fi àpárá mú wọnú ayé mi, gbogbo ẹ̀gún tá a ti fi àpárá mú wọnú ayé àwọn ọmọ mi, gbogbo ẹ̀gún tá a ti fi àpárá mú wọnú ayé ọkọ mi, gbogbo ẹ̀gún tá a ti fi àpárá mú wọnú ayé aya mi, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ sínú àdúrà nù wa. Wọ́n signal sí mi báyìí pé àkókò ti lọ. Jẹ́ ká lọ sínú àdúrà nù wa. Èmi gan gbórí sókè gan kí n tẹ̀ wo aago. Ṣùgbọ́n mo ṣe ń sọ̀rọ̀ ká tó bẹ̀rẹ̀ sí gbàdúrà àánú. Ẹ dákun ẹ lọ bu omi sọ́dọ̀. Ẹ lè ní bottle water lékẹ́ lọ mú. Bóyá kọ́ọ̀pù lẹ́físà lọ fi bu ni. Bóyá nu jọ́ọ̀gì ló wà ní ẹ ṣáà fà mọ́ra. Torí pé lẹ́yìn tẹ́ bá ti parí àdúrà ìtàn, ẹ wá gbé pamọ́. Ẹ̀yin ìyá mi tẹ́ ṣe irun tó dáa yẹn, ẹ má ṣe ìwà àwọn ará tú irun yín, ṣùgbọ́n ẹ gbé omi yẹn pamọ́ síbi tí ẹ ti mọ̀ pé wọn ò ní lò ó. Nígbà tẹ́ bá tú irun tán, tí ẹ bá ti fọ orí yẹn tán, ẹ wá da omi yẹn sórí. Ẹ da omi yẹn sórí, kẹ́ jẹ́ kó rest fún bíi 2 minutes kẹ́ tó fi aṣọ nù. Ẹ jẹ́ kó rest lára yín. Ẹ̀yin yẹn pé bóyá nu bathroom lẹ máa dúró sí fún bíi 2 minutes yẹn, kó kàn rest díẹ̀ lára yín, kẹ́ wá fi towel kẹ́kẹ́ tó fi nù. Ṣùgbọ́n ẹ̀yin bàbá mi jọ pé ẹ̀yin ò ní ìdá ti túrun lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ti parí àdúrà yìí, ẹ lọ ṣanra. Tẹ́ bá ṣanra tán, ó yẹ tú omi yẹn sórí. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣanra tán ni o, ẹ wá tú omi yẹn sórí. Dandan kọ́ ni kẹ́ ẹ fọṣẹ wẹ̀. Bẹ́ẹ̀ ṣe máa lo omi yẹn nìyẹn. Kò sí mímu, kì í ṣe fún mímu o. So ó lè jẹ omi, ẹni omi. Ṣé ẹ ti lọ bu? Ẹ ṣe mọ́mì. Ẹ má ṣubú o, ẹ rọra. Yes, a fẹ́ gbàdúrà nù nìyẹn. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ máa sọ fún Ọlọ́run tí ẹ fẹ́. Torí mo fẹ́ gbàdúrà sí omi yẹn ní báyìí. Omi yẹn ni mo fẹ́ gbàdúrà sí. Ẹ̀yin ti gbàdúrà tí omi yẹn gangan ni mo target. Ó yẹ máa gbàdúrà ní orúkọ Jésù Kristi. Ẹ máa bèè lọ́wọ́ Ọlọ́run, ẹ máa bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ohun tẹ́ bá fẹ́ bá ti fẹ́, ó yẹ máa sọ. Orúkọ Jésù, Olúwa ṣàánú. Lórúkọ Jésù, Olúwa ṣàánú. Ní orúkọ Jésù, Olúwa ṣàánú. Ní orúkọ Jésù, Olúwa ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí tẹ́ tún fún wa lónìí. A dúpẹ́ àwọn kan tí ẹ ṣí fún wa lẹ́sẹẹsẹ bá a ṣe sí ń gbà. Àdúpẹ́ tó pé ẹ̀yin Ọlọ́run gbọ́. Jésù Olúwa gba ọpẹ́ wa. Mo ti sọ, mo ní omi yẹn gan mo fẹ́ gbàdúrà sí. Mo gbàdúrà pé bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, gbogbo ẹ̀gún ètí ìbàjẹ́ bí ètà ti mẹ́nubà àbẹ́ ètí àti ìmẹ́nubà, ní orúkọ Jésù Kristi, Ọlọ́run wẹ̀ dànù lónìí lórúkọ Jésù. Mo ní Ọlọ́run wẹ̀ dànù, Jésù wẹ̀ dànù. Ó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀, ó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ yín, ó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ yín. Torí ẹ̀ ni mo ṣe gbàdúrà pé omi tó wà lọ́wọ́ yín yẹn, mo bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù kó Ọlọ́run dàpọ̀ bọ omi yẹn, kó bẹ̀rẹ̀ ṣe agbára ńlá lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Bí àwọn kan bá dẹ̀ ṣe ń dà sórí yẹn, wọ́n á máa rí sáyìn lára wọn, tára wọn á ṣẹ́gìrì.
mo gbàgbọ́ bẹ́ẹ̀ bó ṣe ń dà sórí yẹn wọ́n á máa rí ẹlòmíì á dà sórí tán á rí ìran tó ní agbára kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹlòmíì á dà sórí tán á rí wà láàyè Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ nínú ayé ẹ̀. Mo gbàdúrà omi tó wà ní iwájú yín yẹn, omi tó wà ní ọwọ́ yín yẹn, bọ́lọ́run ti bẹ tẹ́mi yẹn bẹ láàyè, ó di ẹ̀jẹ̀ Jésù báyìí. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń dà sí olórúkọ Jésù, ó wẹ gbogbo ẹ̀gún dànù kúrò lára yín nínú orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀gún ìtàbí yín mọ́, gbogbo ẹ̀gún ìtàbímọ yín, gbogbo ẹ̀gún ìtẹ̀jogún, gbogbo ẹ̀gún ìtàfi àpárá mú wọlé, gbogbo ẹ̀gún èyí tá a fi ìbínú sọ sínú ayé yín àti àwọn ẹ̀gún gbogbo lórúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí lọ́bẹ̀ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́tì Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ, kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ ti rí àánú gbà, àánú Ọlọ́run sì jọba. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.